Yorùbá nídìí eléyìí à ń fi àsìkò yìí sọ fún gbogbo àgbáyé wípé àwọn onímọ̀lẹ̀ olóríṣà Èkìtì state à ń jẹ́ kó yé wa pé Yorùbá nation ńlá fẹ́ Yorùbá nation ńlá fẹ́ Yorùbá nation ńlá fẹ́ ó dẹ̀ sì tó gẹ́ àjẹ́ Nàìjíríà mọ́ àjẹ́ Nàìjíríà mọ́ àkì í sọmọ Nàìjíríà o kí náà pè ní nation àwọn tí èdè wọn bá jọra wọn òun ló ń jẹ́ nation nígbà tí Haúsá Yorùbá Tápà Ìgbò aparapọ̀ aláǹjẹ́ nation ṣé nation ni wá nìyẹn a kì í ṣe nation o tá a bá fẹ́ sọ pé nation náà bá fẹ́ sọ tí àwọn olóṣèlú bá fẹ́ sọ wọ́n ní one nation Nàìjíríà one nation ẹ jọ̀ọ́ Yorùbá ò kì í ṣe nation pẹ̀lú Nàìjíríà Yorùbá nation òun la fẹ́ Yorùbá nation òun la fẹ́ èdè wa jọra wa agbẹ́dẹ ara wa Ìjẹ̀bú ó gbọ́ èdè Èkìtì Èkìtì ó gbọ́ èdè Abẹ́òkúta Abẹ́òkúta ó gbọ́ èdè Ẹ̀gbá Ẹ̀gbá ó gbọ́ èdè Ọ̀yọ́ Ọ̀yọ́ gbọ́ èdè Ọ̀ṣun agbẹ́dẹ ara wa ilé tó lọ Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá 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 o ọmọ Odùduwà Iléyá tí a kò bá mọ bí à ń lè ṣèbó yẹ ká padà sílé kájáwọ́ lápọ̀ tí ò yọ ká lọ gbòmí lákàná Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá. ọmọ ìyá wa tí mo ṣe fún gbàtà ń bọ̀ ni. ẹ ṣe fún wọn. ó yá bàbá ẹ bá kábíyèsí sọ̀rọ̀ náà. kẹ́mẹ́ta kẹ́sà mí o. ní ìpadà síbẹ̀ wọ́n bá mú. ò ṣe níbi àdóṣàgbẹ̀rẹ̀ yá ṣe kí ní. kọ́lẹ̀ bàbá wa ẹ jọ ẹ bá dárúkọ yín fún àwọn èèyàn tí wọ́n wò wá. ẹ ṣe mo kí gbogbo wa tó ń wò wá nínú lóko lọ́nà ìjà lórí àjò èmi ọba Bàrí Abéjídé Ọlọ́runfẹ́ òòṣà náà tí mo jẹ́ àwòrò olómòkè àgbọ̀tì ìlú òmòkè Èkìtì tí mo jẹ́ ọba àlà olóríṣà parapọ̀ tí gbogbo Èkìtì tí mo lè jẹ́ ààrẹ ọba àlà gbogbo àgbáyé pátápátá. ẹ ṣe bàbá wa ẹ jọ kí ni pàtàkì ìwọ́de ìlú. pàtàkì ìwọ́de ìlú ni pé a ní ó tó gẹ́ fún gbogbo àwọn amúnisìn ó tó gẹ́ fáwọn Fúlàní ó tó gẹ́ fún àwọn ìjọba tó ń gbé wa lẹ́rú ó tó gẹ́ ilé tó lọ ó ti tó gẹ́. kí wá ní ìmọ̀ yín tẹ́ wá ní sí gbogbo àwọn èèyàn yín àti ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire. àmọ́ mi fún wọn ni pé gbogbo yín pátápátá gbogbo wa pátápátá tá a jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká mọ̀ pé ilé ti tó lọ iná ilé lọ́mọ ẹranko máa yágbẹ̀yìn èyí tá a ṣe ti tó ẹ̀dá padà sílé bí àbámọ̀ bí tá a lọ ìbò yẹ ká mọ̀nà bí tá a ti ń bọ̀ ẹ̀dá padà sílé. ṣáájú àkókò yìí ó ti ní àwọn ètò kan tí méjì tí ẹ ti ṣe kalẹ̀ á dẹ̀ pé à ń gun òkè bọ̀ jẹ́ ẹ lè ṣàlàyé fún wa ní ṣókí. gbogbo bí a ṣe ń bọ̀ ya mo rí pé tí a bá sọ̀rọ̀ àwọn mùsùlùmí wọn láwọn gòkè àràfá tá a bá sọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì wọn láwọn lọ fún convention ṣùgbọ́n tí a bá wò ó sí òkè tá a gbọ́ ẹ rí i pé ó ju eléyìí tí wọ́n pè ní òkè àràfá lọ níbi tí ẹ̀mí mímọ́ rere wà tí ìgbàgbọ́ wà tí òtítọ́ wà ibẹ̀ náà la wà yìí. ìjẹ́ kí wá ní ìmọ̀ràn sí gbogbo àwọn èèyàn wa lápapọ̀. mo wá kí gbogbo wa pé pátápátá ẹ jẹ́ ká padà sílé ẹ jẹ́ ká gbà pé Yorùbá nation ló lè gbà wá lóko ẹrú Yorùbá nation ló lè jẹ́ ká mọ ibi tá a lọ Yorùbá nation la jẹ́ kí gbogbo àwọn ọmọ wa tó ń ṣọ̀kadà kan ríṣẹ́ ṣe Yorùbá nation ló máa jẹ́ kí gbogbo ẹni tí ó kàwé tí ò rí kankan ṣe Yorùbá nation ló máa jẹ́ kí ọwọ́ wọn kó tó ẹnu. ìpínlẹ̀ wo ni a wà yìí àti pé kí ló kọ orí òkè. a wà ní ìpínlẹ̀ Èkìtì ní ìlú Adó Èkìtì ní olú ìlú Èkìtì state ibẹ̀ la wà yìí. ẹ wá bá wa fi àkókò yìí láti lè gba gbogbo àwọn èèyàn wa nímọ̀ràn láti pé ká jọjọ pàdé ní June 5 láti pàdé ọ̀gá wa tí ó ń bọ̀ láti fi lè kọ́wọ́ sí wọ́pọ̀ láti kọ́wọ́ ṣe ètò náà kí ohun gbogbo lè lọ ní ìrọwọ́rọsẹ̀. mo wá gbogbo ọmọ Oòduà pátápátá gbogbo ọmọ Yorùbá pé on the 5th of June kí gbogbo wa ká pàdé ní Adó Èkìtì fún ìwọ́de fún Oòduà nation. ẹ ṣe ájú wa ṣe o ẹ jẹ́ bá a dárúkọ yín. orúkọ mi ni olóyè gíga Jacob Oríṣàmìkà ẹ̀yin ló bí Olódùmarè irúgbìn Ọlọ́run tí ò ṣe é fàtó tó mo jẹ́ olórí olúwo Ògbóni Àbọ̀ríjì Èkìtì state. ìjẹ́ ètò tí a gbé kalẹ̀ ṣe ìbáwọ̀ ẹ̀ ṣe rí sí àti pé kí ni àwọn ìmọ̀ràn tí ẹ fẹ́ fún wa. ṣe rí ètò tá a wà lórí ẹ̀ níbí méjì ló pín sí àwa bọ Ifá gbogbo àgbáyé àwa tọrọ níbẹ̀ níbi Ifá àgbáyé yìí wípé gbogbo àwọn amúnisìn ogun Fúlàní ogun àwọn Haúsá tó fẹ́ kó wa lẹ́rú kó má bàa wọ ìpínlẹ̀ wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire ọ̀nà méjì tó pín sí nìyẹn. kí wá ní àwọn ìlànà kan tí ẹ ti là kalẹ̀ látàárọ̀ àwọn ibi tí ẹ ti dé kó tó di pé à ń gun òkè àràfá yìí. àdúpẹ́ lórí pé kí ogun Fúlàní má bàa lè kó wa a ti dé ìlú Ìrè lénìí a lọ fi ajá bọ̀ ògún lọ́dọ̀ àwòrò Ògún nírè
abọ̀gún tán a padà wá sí òkè àyàbá láti òkè àyàbá àwá sí òkè ìjẹ̀tí nílé Ọ̀rúnmìlà ní ìlú Adó. báwo ni ìwọ́de náà ṣe rí lójú yín. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ orí ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ tìtorí pé ìwọ́de yìí ó lọ wọ́ọ́rọ́wọ́. ṣé ẹ wá rò tí mo wá fẹ́ sọ fún àwọn èèyàn wa nípa Oòduà Nation. èèyàn míì ń rò ó pé ṣé tí Oòduà Nation bá máa fi dúró tán ṣé kì í ṣe pé wọ́n máa sọ di ilẹ̀ àwọn abòrìṣà nìkan. kì í ṣe ilẹ̀ abòrìṣà. ẹ lọ wo gbogbo ilẹ̀ tó ń pè ní Nàìjíríà tẹ́lẹ̀ yìí ẹ lọ wò ó ibo ni mọ́ṣáláṣí pọ̀ sí jù ilẹ̀ Yorùbá ni ibo ni ṣọ́ọ̀ṣì pọ̀ sí jù ilẹ̀ Yorùbá ni kí nìdí a kó àlejò mọ́ra gbogbo ẹ̀sìn la kó mọ́ra tìtorí ti bẹ́ẹ̀ àwọn tó ń rò onírò pé tó bá gba òmìnira ilẹ̀ Yorùbá tó jẹ́ káwọn pásítọ̀ àbí àwọn aláàfáà tó fi ń sún sẹ́yìn wọn nídìí láti sún sẹ́yìn torí pé wọn bíbí ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni wọn nǹkan náà ń ṣe kán tó ṣe nǹkan a ní freedom of religion nílẹ̀ Káàárọ̀ Oòjíire ìjẹ́ ti gbọ́ rí kán nípa ń ja ìjà ẹ̀sìn pé a ní mùsùlùmí lọ pa oní kìrìsìtẹ́nì àbí onímọ̀lẹ̀ àwọn tó ń bọ Ifá bẹ́ẹ̀ wọ́n lọ pa mùsùlùmí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tìtorí pé èdè wa yéra gbogbo nǹkan wa ló yàtọ̀ àṣà wa yàtọ̀ ilẹ̀ wa nìkan ní gbogbo òde àgbáyé lọ́mọ tí ń dọ̀bálẹ̀ tó ń kí bàbá ẹ̀ ilẹ̀ wa nìkan lọ́mọ tí ń kúnlẹ̀ tó ń kí bàbá ẹ̀ tó bá jí láàárọ̀ dájúdájú gbogbo nǹkan wa pátápátá ló yàtọ̀. ní àkótán ẹ wá bá wa fi àkókò yìí láti fi gba àwọn èèyàn wa nímọ̀ràn láti pé kán túyáyá láti pé ká pàdé ní June 5 láti kọ́wọ́ sí ètò náà kí ohun gbogbo lè lọ ní ìrọ̀wọ́. ẹ ṣeun olóòtú adùn àdá o ṣe rí ní June 5 yìí gbogbo wa pátápátá lẹ́kìtì àtẹrú àtọmọ la ti fọwọ́ sí wípé a fẹ́ ṣe ìwọ́de àlàáfíà fún òmìnira ilẹ̀ Káàárọ̀ Oòjíire. ìdí ni wípé àwọn bàbá wa gẹ́gẹ́ tó jó lórí gbogbo ẹgbẹ́ tá à ń kó kiri yìí ní gbogbo àgbáyé ọmọ Èkìtì ni. ẹlẹ́ẹ̀kejì Sunday Igboho òun náà ò fi ọwọ́ pa idà Èkìtì lẹ́nu rí ó ti wá sí Èkìtì tó ẹ̀bí márùn-ún bó ṣe máa wá pọ̀ ń wá bọ̀gún nírè lálóun lọ Ìjẹ̀lú lálóun wá kí àwọn ohun abọ́lọ́sùn tàkẹ́rẹ́ kò sóhun tó wà lẹ́kìtì tí ò ti fẹ́ bọ́ tán tìtorí pé ó mọ̀ pé Èkìtì ní gbogbo àwọn òòṣà tí wọ́n jagun gbà yẹn tí wọ́n ṣẹ́gun ibẹ̀ ni wọ́n wà dájúdájú gbogbo alágbèrè tú yáyá ká tú yàyà ká pàdé wọn káwa náà kán lè mọ̀ pé tó wọ́n bá ènìyàn nílé tìtorí pé ilé mi lẹ́yẹ òrí ń ké ẹ wo wálé Àkúrẹ́ ẹni bá àwọn Èkìtì ṣe lọ Èkìtì lọ láti Èkìtì níbi tí mo fojú mi mọ ká jọjọ kóra lọ alẹ́ ní 500 torí ìdí ilé wọn dẹ̀ ti mọ̀ pé wọ́n gbọ́dọ̀ wá sí tèkìtì tìtorí pé wọ́n mọ̀ pé àwọn akọni ọmọ wà ní Èkìtì tán dẹ̀ ṣe tán wípé kò sóhunkóhun tó lè pe tó yẹ kó ogun Fúlàní tó lè fi kó wa lẹ́rú nílẹ̀ Káàárọ̀ Oòjíire tìtorí ìdí eléyìí mo wá rọ̀ wá mo bẹ̀ wá ẹ jẹ́ ká tú yáyá ká jáde ní sátọ̀dé tó ń bọ̀ ọjọ́ mẹ́jọ léni ká jọjọ parapọ̀ ká ṣe rálì yìí ká jọjọ pé ká béèrè fún ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba rálì àlàáfíà ni kò sẹ́ni tó fẹjú mọ́ ni kò sẹ́ni tó ń dẹ́rù bá ni kò sí gómìnà tó sọ pé kí lèèyàn ṣe ń bẹ̀ yẹn ní gbogbo bí ta ti ń bọ̀ gómìnà kankan kò fẹjú mọ́ èèyàn kankan kò dẹ̀ bá èèyàn kankan jà àwọn ọlọ́pàá DSS ń dúró sójà ń dúró àáṣe tiwa wọn máa pariwo Oòduà tá bá ti ń kọjá lọ tìtorí ìdí eléyìí ẹni ayé ń fẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tìtorí ìdí eléyìí ayé tó dẹ̀ ń fẹ́ wa yìí wọn ò ní fẹ́ wa láfẹ́ pa nígbàgbọ́ pé lágbára àwọn onílẹ̀ a máa dé ilẹ̀ ìlérí wa tí ò ní pẹ́ tí ò ní jìnnà á gba òmìnira ilẹ̀ Káàárọ̀ Oòjíire á dé àtó wa lọ́wọ́ ṣé ìṣọ̀kan kábẹ̀rẹ̀ sí gbé nílẹ̀ bàbá wa tí ò ní sẹ́ni tá gbé wa wọ gbọ́mọ̀gbọ́ ọlọ́pàá wa tí ò ní sẹ́ni tá jí àwọn ìyàwó wa ní ìyàwó ọlọ́pàá sùtá tó pa tí ò ní sẹ́ni tó jẹ́ pé adé ní kùkùnlájà àgbẹ̀yàn adékatúlọ̀ mówó wá tí ò ní sírú ẹ̀ mọ́ nígbà ìwáṣẹ̀ aago 10 alẹ́ aago 11 a máa ń bọ̀ látọ̀ tá máa bọ̀ rẹ́ ayé báyìí kò sẹ́ni tó lè dán wọn títorí pé kí ni à ń bẹ̀rù àwọn Fúlàní bẹ́ẹ̀ dẹ̀ ni ojú ogun lè yí ẹ̀rù la fi ń dábàrà wa ojú ogun kankan ò le tí àwa ta jẹ́ akíkanjú tá a bá ti dúró dáadáa ogun kankan ò lè kó àwọn ènìyàn wa lágbára àwọn onílé. ní àkótán kí ni orúkọ yín. orúkọ mi ni olóyè Jacob Òrìṣàmìkàdí olórí olúwo Eminence olórí olúwo Ògbóni Àbọ̀ríjì Èkìtì State gbogbo Ọlọ́run tí ò ṣe é pàtó ẹ̀yìn. ó ṣàwàbà o. Oòduà gbè wá o. àṣẹ.